Liz Oshegon, thank you so much for promoting the return of Arinso. It's still showing in all cinemas. Oshegon ni mo dúpẹ́. But mo rí ẹ tó gbé picture mi sórí page Instagram page, mo dé lọ comment síbẹ̀ torí picture mi ló gbé síbẹ̀. Orin tó kọ wá fi sí yẹn ni kò yé mi. Ṣó sì ń get it twisted, ṣé mi àti ẹ jọra ni? Because orin yẹn ìwọ ló lọ sí Idumota now. So why tó ṣe wá jẹ́ pé orin yẹn ló wá gbé sí orí picture tèmi? That's identity theft. Identity theft mi dey like láti máa report page yẹn. Ló gbé picture mi sórí page ẹ̀. Tí bá dé report ẹ̀ sí ọmọ àdàkùn pé mi ò nice. Identity theft yẹn yìí máa ṣe bẹ́ẹ̀. Jẹ́ kó lúkàlùkù ju orúkọ fádà ẹ̀. Ìwọ ló lọ sí Idumota. Àbọ̀sí gbàgbé. Mo kò ní wá rìn létí ni o. But ó ṣe àtúbọ̀ máa polówó mi lọ. Àwọn picture mi àti tàwọn ọmọ mi tó lóun mú kiri náà ó ṣe. Bá máa mú kiri kó máa bá mi ṣàdúrà. Ó ti ẹ̀ ń sìn. Torí èpè ẹ̀ àdúrà ló jẹ́ fún mi. Àdúrà náà ló dẹ̀ ṣe jẹ́ fún mi. You don't understand? Ó ṣe. The return of Arinso is still showing. Màá bá mi sọ fáwọn èèyàn kó má lọ wò so that wá lè lọ wò. Graduate ni ẹ náà. Àbí? Dr. Lizzy nìkan ló ń jẹ́. So, okay. O mọ̀ pé nǹkan kan wà tó máa ń pè ní producer. Then nǹkan kan wà tó máa ń pè ní executive producer. You don't know there's a difference between being a producer and an executive. Okay. The owner of a movie is a producer. A producer can also be an executive producer and can have co-executive producers based on the magnitude of the movie. The return of Arinso Kiri. It's a lot of millions. A lot. So yes, I have co-executive producer. What's the evidence? The owner of the movie is the producer. So First Base Production will need the return of Arinso. Return of Arinso Kiri. Lano. Adurero àti kúrò tá kó lọ Tanzania, a kó lọ Ghana, a tún padà s'Èkó. Owó tá ná fún the return of Arinso tó bá mọ̀. Ó tó kéèyàn ra ilé sí Lẹ́kì, ilé gidi ni o, tó ń ṣe kékeré o. Nígbà tá a jalè, tá a dẹ̀ mú nǹkan míì mọ́ṣẹ́ tá à ń ṣe. Tí wọ́n bá fẹ́ yàrá iṣẹ́ bẹ́ẹ̀ yẹn, èèyàn máa need co-executives. A jalè, but ó ṣe. Thank you for the promotion. So there's producer, there's executive producer, there's line producer, there's different stages. Cinema movie is not eré DVD tá ń ṣe, eré CD àti DVD tá ń ṣe láyé ìgbà yẹn. Cinema movie is not YouTube movie. Mo kàn ní kí n wá láyé ẹ díẹ̀. Ó ti yé ẹ. Then yé jàpòrò. Má fún rẹ ní sinmi. Má fún rẹ ní sinmi. Díẹ̀ má fún rẹ ní sinmi. It's very needed. It's very important, my darling. But yes, baba mi polówó. Then why do she delete comments me now? O lo picture mi mo dẹ̀ fi comment lẹ̀ síbẹ̀. O dẹ̀ lọ delete ẹni ò like ẹ o. Tó bá ti gbé picture mi tí bá fi comment síbẹ̀, má delete fi lẹ̀ síbẹ̀. Tó bá dẹ̀ sì mọ̀ pé ó fẹ́ kí comment mi máa wà ńbẹ̀, then why do she gbé picture mi síbẹ̀? Bó ṣe mọ̀ kó tó ṣẹlẹ̀. Kò sí distractions. Ṣé máa ní ìdẹ kó bá polówó so that àwa lè rí nǹkan fi ṣe content. Ó ti yẹn sìn jọ nítorí Ọlọ́run. A sì fẹ́ ṣe premiere ní London. A máa ṣe l'Amẹ́ríkà, a máa ṣe ní Canada, a máa ṣe ní Europe, a máa ṣe káàkiri. The return of Arinso ló ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Baby girl. Èjò ẹ bá mi sọ fún wọn pé ẹ má lọ wo the return of Arinso so that wà lọ wò. Ó ti yé ẹ bí ọ̀tá mi ṣe pé so that àwọn tèmi á tún bínú pé èjò gbogbo ẹni kẹ́ máa ṣe fún mi jù. Ẹ mọ̀ pé jù mí lọ. Gbogbo nǹkan láyé ilé fi jù mí lọ. Mo dẹ̀ ti gbà fún yín. Ó ti yín bẹ́ẹ̀
ẹ ṣé gan ma, thank you ma, mo dúpẹ́ ma. But tí bá post nǹkan sí abẹ́ picture mi lórí page ẹ má delete ẹ mọ́ o, mi like ẹ o, identity theft yẹn o, ìyẹn nìkan ni mo lè fi wojú yín o, ẹ ṣé ma. Ẹ rántí lóògùn yín ma, ẹ sùn ma, ẹ sinmi, ẹ fọkànbalẹ̀, ẹ mú mi tútù, ṣe sí bọ́, ẹ ṣé gan. Ẹ jọ̀ọ́ ṣó yìí tẹ máa ṣe fún wa, ẹ jẹ́ kó tó bí 1 billion ẹ̀ 1 trillion ẹ set ring light ẹ̀ but ẹ set ẹ̀ dáadáa. Ẹ ṣé gan ma, mo dúpẹ́ ma, Dr. Lizzy ma. Ẹ ṣé ma, ẹ ṣé. So guys, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, mo ti bá àǹtí mi sọ̀rọ̀, àǹtí Liz, mo ti bá wọn sọ̀rọ̀, ẹ jọ̀ọ́, The Return of Anizo ó ṣì ń show ní all cinema ní o, everywhere lọ ti ń show ẹ ṣé ma. Tanzania náà wọn ní pẹ́ bẹ̀rẹ̀, London wọn ní pẹ́ bẹ̀rẹ̀, Canada wọn ní pẹ́ bẹ̀rẹ̀, America, Europe, everywhere, ẹ jọ̀ọ́, àwọn co-executive wa kọ́lẹ̀ rò wúgbà, ẹ jọ̀ọ́, ẹ ṣé gan, ẹ ṣé mo dúpẹ́. Thank you.